Africa Content TV. Ọdún ọdún ìkòríjà ṣòro fún gbogbo wa ìbànújẹ́ ìfẹsẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wọ́n ní kí n pàṣẹ́ǹtì àwọ̀dù fún ní agbára lọ́rùn Olódùmarè bó ṣe jẹ́ ní èèyàn tí wọ́n fi fún ẹ ní àwọ̀dù. Wà pẹ̀lú dáàdì mi ní àná lóko. Ẹ̀sà pé sí ọ̀gá. Òkè òkè lẹ́nu lọ sí ọ̀nà ìtura lọ sí ọdún gbogbo àwọn ìyàrá olùkọ́ ní kí pàṣẹ́ǹtì àwọ̀dù fún èyí àti Wabilahi tawhid ọlọ́jọ́ ìṣègùn gẹ̀rẹ́ wabilahi tawhid ọlọ́jọ́ ìṣègùn. Ẹ̀sà wọ́n náà balance advance ní sílẹ̀ kò bẹ́ẹ̀ kà. Alright, ìwọ máa fọ ọlọ́run bá ti rí yẹ káwọn èèyàn náà rí o. Alright, ladies and gentlemen, congratulations once again to Alhaji Taofeeq Adisa Lanko. English traditional.